báwo ló dé wà láyé yìí ṣe bóun lòun tó ṣolókùrò wà lẹ́ṣà ẹgbẹ́ wa ò ní tú o. alright èèyàn mi ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ dókítà Mutiu Táíwò Ọlátìgbòye yìí pírẹsidẹ̀ntì ti yá ni èjì rẹ̀ o wíríwírí lójú orogún ó èjì wọ̀rọ̀ lójú màmá ẹ̀ Táíwò tí mo sọ bàbá mi tọ́jú Alfulani Dáúdà mi vice president ọ̀tìwárí bàbá mi tọ́jú bàbá mi Dr. Soliu Ishaq Ọlálékan general secretary èèyàn mi ní àsùgbàgbé kò ní kan ẹ bàbá mi gbàgbóhùn lẹ́nu mi àṣírí yìí kò ní tú o. ṣe béèyàn mi ní ọlọ́lá ló ní tèmi national coordinator Dr. Mumini Adéọlá ọmọọba àṣírí yìí kò ní tú o. kí ni máa jẹ yóò gbàgbé dókítà tèmi ọmọ ẹlẹ́hà Dr. Rasheed senate president. sẹ́rí èyí tí mo wá fún wa ní òní a máa fi iṣẹ́ ìyá máa fi ń ṣe àánú ni a lè ṣe sílé kó pọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá bá àánú dọ́dọ̀ wa a lè bú fún wọn kán lọ́ máa fi wẹ̀ ATUDE gidi ni kódà aláboyún lè lò ó ẹni tí wọ́n ń dà láàmú wọ́n lè lò ó ṣẹ́dígbà mi máa ń sọ pé àwọn èèyàn tá à ń wòra wa yìí àwa gan ju ìkà àwọn tẹ́ ń fojú kà wò ájú wọn lọ. nǹkan tí mo fẹ́ fàyàn bí ọ̀rọ̀ yìí ni pé tí ẹ bá wo àwọn Yorùbá fíìmù wọ́n ṣe Yorùbá fíìmù kan rí tàbí àwọn Igbo's film tí wọ́n bá fẹ́ describe àwọn àjẹ́ wọ́n lè wọ aṣọ dúdú wọ́n á fi nǹkan kunjú dáadáa wọ́n lè describe wọn bẹ́ẹ̀ kí wọ́n fẹ́ máa dẹ́rù ba àwọn èèyàn sọ̀rọ̀ mi ti yé ṣe rí ilé ayé ó jìn o ilé ayé jìn gidi gan sáwọn yẹn gan tí wọ́n rí ti ń rò mọ́ ni àwọn èèyàn tá àti ẹ̀ jẹ́ nǹkan kan sìn àwa gan ni ká àwa ẹni ká o torí pé wọ́n àtẹnìkan ó fẹ́ lọ gba bóyá wọ́n gbéṣẹ́ fún ẹ wọ́n gbé fóònù náà ó wá fẹ́ gbaṣẹ́ yẹn mọ́ lọ́wọ́ o ti lọ wá oògùn burúkú kan o ti rí sórí ilẹ̀ pé tó bá ti tẹ̀ mọ́lẹ̀ kó kú tá bá gbé ẹ lọ tá gbé ẹ bọ̀ wọ́n ní àwọn àgbà ló wà ní díẹ̀ wọ́n dẹ̀ ní mú ọ gan lórí burúkú ṣẹ́ríṣẹ́ yìí ẹ jẹ́ ń kú lórí ọ̀rọ̀ yẹn a máa fi ń ṣe àánú ní iṣẹ́ ATUDE gidi ni intakan nídìí òun náà ni ìfun òkété tútù atajosi ọṣẹ dúdú epo ọ̀bọ̀ ewé làpálàpá funfun àti pupa ṣé ìta bá ti rí ẹ jẹ́ ká ṣe iṣẹ́ ilé kó pọ̀ dáadáa iṣẹ́ tó máa ń pẹ́ nílé ni iṣẹ́ kí ó máa ṣe kíni tó máa ń pẹ́ nílé ọṣẹ tẹ́rí tí mo ra mẹ́nu báyìí àjogún ẹ̀ bá ń lé inú ibi tí wọ́n ṣe sí ó pọ̀ gidi àjogún ẹ̀ bá nílé. èmi náà lọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátìgbòye Táyémàsìwé jẹ́ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí lórí ètò yìí náà ni a máa bára sọ̀rọ̀ nípa àṣírí ewé àtegbò ní àwọn nǹkan kéékèèké báyìí a sì gbé ètò ìkalẹ̀ látara pé kí àwọn èèyàn kan bá lè mọ̀ pé kì í ṣe gbogbo àwọn tó ń jáwé tó ń jagbò náà lè kà ni wọ́n ti bìlífù pé tẹ́ẹ̀ bá ti gbé òkò dúdú kaná nǹkan kà lèèyàn ń ṣe gbogbo eléyìí à ń lo ewé à ń lo egbò ilẹ̀ Yorùbá ti wà ní bá a ṣe rí èyí tó dáa ń bẹ̀ ó náà lára èyí tó burúkú ń bẹ̀ àmọ́ káwa náà máa sọ fún wa pé èyí tó fẹ́ ṣe yóò burú o èyí tó fẹ́ ṣe yìí kì í ṣe nǹkan tó bàjẹ́ ṣe nǹkan tó burú àbí
ìwọ tán ní o lọ ká pátó ń pátá wá tán ní o lọ máa wá brown wá àbí ẹ̀ tí mo ló nǹkan tán fi yẹn ṣe èyí táwa ṣe tá à ní bọ́ọ̀lù dáadáa ọlọ́mọdé ká bá wọn dé díẹ̀ èyí tá a ṣe tínú ọlọ́run gan dùn sí wa òní ká mọ bá wọn dé díẹ̀ màtíríà yìí tí mo mú wá ní òní ìfun òkété atajosi epo ọ̀bọ̀ ewé làpálàpá funfun àti làpálàpá pupa ó tán tá bá ti lè ṣiṣẹ́ ìsílé ẹ̀yẹ tọ́jú ẹ̀ pamọ́ iṣẹ́ tó dájú ni ṣé gbogbo nǹkan tí mo dárúkọ yìí a wà kọ́kọ́ gún atajosi tí ó kúnná dáadáa tó bá yẹ pé a fẹ́ ṣe kó pọ̀ ẹ jẹ́ ká wá bí atajosi agolo kan ẹ jẹ́ ká gbọ́ kó kúnná lúbúlúbúlúbúlú kó kúnná dáadáa epo ọ̀bọ̀ ẹ jẹ́ ká jù sí iṣẹ́ ní agbára o mo ti ṣe fún yàn rí ni o ìwọ tó bá strong dáadáa tó bá gún iṣẹ́ yìí wá sick kì í ṣe sickness tí ó pa ẹ́ o rárá o àmọ́ wàá mọ̀ pé nǹkan bọ́ sí ẹ la tó bá fẹ́ wá reduce power ẹ̀ tó fẹ́ kó affect tiẹ̀ tó bá ti gún atajosi yẹn tó bá ti kúnná bu omi díẹ̀ sí wá ju epo ọ̀bọ̀ sí tàbí kó o ti ju epo ọ̀bọ̀ yẹn sínú omi kó ti rin mi dáadáa kó wá jù sórí ata yẹn kó wá gún papọ̀ kó kúnná tó ti yẹ àmọ́ sí náà tó bá sì lò bẹ́ẹ̀ náà nǹkan díẹ̀ ló sì bọ́ sí ẹ la tá bá ti wá gún atajosi àti epo ọ̀bọ̀ kúnná ẹ jẹ́ ká ju ìfun òkété gbogbo nǹkan tá a kó ní òkété pátá ìjú sí kẹ́ ẹ gún papọ̀ ẹ lè ti fọ́gbẹ́ dànù ẹ kó fún nìkan ẹ jù sí kẹ́ ẹ gún papọ̀ ṣé ẹ ti jù sí ewé làpálàpá funfun àti pupa ẹ dà sí kẹ́ ẹ wá gún papọ̀ ẹ̀yin yàn mi tẹ́ ẹ bá ti gún tó bá ti kúnná dáadáa ẹ wá fi po ọṣẹ dúdú ọṣẹ yìí ẹ máa fi wẹ̀ lójoojúmọ́ ẹ lè fi wẹ̀ láàárọ̀ ẹ lè fi wẹ̀ lálẹ́ àmọ́ tó ti ń dájú òun náà ni pé ẹ máa fi wẹ̀ lálẹ́ torí pé èmi máa ń sábà sọ pé ìwẹ̀ alẹ́ tó máa kó òní lọ síbi kankan mọ́ tó bá yẹ pé ọṣẹ tí tó bá ti jẹ́ pé ẹwẹ̀ ní àárọ̀ tàbálẹ́ alẹ́ lè máa ń wẹ̀ ó ti mọ̀ pé mi ò lọ́bi kankan mọ́ bá ti wẹ̀ tá máa lọ sùn ni ẹ jẹ́ ká máa wẹ̀ lálẹ́ iṣẹ́ tó dáa ni ATUDE gidi ni kò jù bẹ́ẹ̀ náà lọ simple as ABC ìwọ tó lọ́n bá fún láàyè láti ṣe o lè tó bá rókété ládùúgbò o lè lọ jà òkété dàpọ̀ ti di 4,000 sí ìfun òkété epo ọ̀bọ̀ atajosi ewé làpálàpá funfun ewé làpálàpá pupa oníkẹjá gún gbogbo ẹ̀pọ̀ tí ó kúnná mo ti ṣàlàyé bá ṣe gún níbẹ̀rẹ̀ tá a bá ti gún tán ẹ jẹ́ ká fi po ọṣẹ ẹ jẹ́ ká kó sínú ibì kan ẹ jẹ́ ká máa bú ẹ̀ lálẹ́ tàbí láràárọ̀ kò jù bẹ́ẹ̀ lọ tí ẹ bá wá gún ọṣẹ yẹn tó bá wá nídìí ká fomi po ẹ fomi po omi ní kẹ́ fi po ẹ má fọtí po ẹ má fi epo pupa po ẹ má fi òróró kúlíkúlí po ẹ má fi òróró ẹ̀pà po omi òní náà ní kẹ́ ẹ fi po lágbára Ọlọ́run àárí dùnnú lágbára Ọlọ́run ìdí òtú kò wá sẹ́ni tí ó lè lò ọmọdé lè lò àgbàlagbà lè lò ọkùnrin lè lò obìnrin lè lò arúgbó gan lè lò ayé òní mo wà wọn ní dèwà tọmọtọmọ ọ̀rọ̀ mi oníjù báyìí lọ náà èmi náà lọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutio láti wí ìtayé máa sì wí jẹ́ tó bá dìgbà míì ọjọ́ mi ọjọ́ dáadáa látùmọ̀rọ̀ mi tuntun yàtọ̀ sílé yìí wá ẹ mọ́ gbàgbé láti subscribe sórí ètò kí lè kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn kọ́mẹ́ntì àti ṣàtìyí tá àti ṣe lórí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ tó ó dàbọ̀.